bó lẹ́ ń báyé lọ nítorí ambition èèyàn kan, nítorí ìjẹkújẹ àwọn èèyàn tí ò ju kéékèèké lọ. Ẹni tẹ́bi ń para wá gbé orò á lọ máa fi orò nítorí ìjẹkújẹ táwọn kan máa jẹ. Ẹ̀ẹ̀kan ní iye ọdẹ àfìfìlà pé rìn níjọ́ tó bá ti kọ́kọ́ ṣe náà ló níyì. Orò tẹ́ gbé láti fi gbé orò Jídé Sanwó-Olú wọlé ẹ tún fẹ́ gbé pé káwọn èèyàn gbọ́dọ̀ fẹ̀hónú wọn. Èmi ò ní káwọn èèyàn jáde kí wọ́n lọ máa jà. Àwọn Nigerians ò dẹ̀ fìgbà kan jáde kán lọ bá èèyàn kan jà rí. Èmi ò rí ibi tí wọ́n ti organize protest ní Nàìjíríà téèyàn kan mú weapon jáde lérí. Látàárọ̀ ọjọ́ ìjọba náà ló máa kó tọ́ọ̀gì wá, ìjọba náà ló máa kó sójà wá, ìjọba náà ló máa ń pa aráàlú nítorí pé ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ tẹ́ fẹ́ pa wá lẹ́nu mọ́ àgbọ̀dọ̀ sọ̀rọ̀. Bá ti ẹ̀jọ́ ló ń dùn pàpà níbi tẹ́ ẹ bá lé ayé dé tẹ́ ẹ bàlújẹ́ dé béèyàn ò tiẹ̀ fẹ́ jáde béèyàn ò fẹ́ sọ̀rọ̀ ṣé ẹ fún yàn lẹ́nu ọ̀rọ̀ ni ṣé lè tẹ̀ ń ṣe yìí ṣáyé lè tẹ̀ ń ṣe yìí náà. Ọmọ tálítà ò lè jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ mọ́ ẹ mú ogbó ọmọ ọlọ́mọ ẹ sọ wọ́n dẹrú ẹ wá máràlú ẹ sọ wọ́n dọ̀tá ara wọn. Ọmọ Ìgbò ni yanmirin ni ayé ìgbà kan Fúlàní ni kí ló dé ẹ̀yin pásítọ̀ ẹ̀dẹ̀ ń wòran ẹ dákẹ́ gbogbo yín wá di olóró dé. Ẹ̀yin imam ojú ti ẹ̀ tì yín torí tẹ máa jẹ ẹ̀rántí ọjọ́ àti sùnmọ́ ìkankan nu yín ò rí nǹkan kan sọ. Àtijágbe mọ́ kèfèrí à ń lé ìpọ́nrí kú káàkiri olóòlù ò gbọ́dọ̀ jáde níbo lẹ wà ń sìn tó tán. Àsìkò yìí àwọn bàbá wa ní báyìí kásà lásọ̀rọ̀ ajé ní mẹ́rin pẹ́kọ̀rọ̀ àìtódò tọ̀ sí bẹ́ẹ̀ ni mo sọ àìtódò tọ̀ sí òun là ń pé kó lúwẹ̀rí kó dọ́ bojú pa afẹ́ tọ̀ bàbá tó dò tọ̀ sí ayọ̀ kìíní látọ̀ bẹ́ẹ̀ ni èmi ó tọ̀ sílé ẹ̀yin bàbá Adébóyè ẹ̀yin ṣéèkì gbogbo yín tẹ́ wà mọ́rákàs gbogbo ẹ̀yin tẹ́ pera yín lórí ẹ̀sìn sójú òtì yín ni wọ́n dẹ̀ ṣé torí tẹ́ ń jẹ ni àbí torí tẹ́ fẹ́ jẹ ọdún mẹ́rin ló kù fún yín kí ni ìtumọ̀ dídákẹ́ yín ṣé bí ìlú ṣe wà yìí ṣó dáa ni ṣé bí ìlú ṣe wà yìí ṣó dáa ṣé kájà máa gbàdúrà lẹ́fẹ̀ẹ́ máa sọ fún wa ṣáàdúrà yín gan lè gbà pẹ̀lú òrò tẹ́ ń rú káàkiri wọ́n ń ru òrò káàkiri ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀panudé wọn kú ibi ń ṣẹlẹ̀ ẹ̀rí ibi ó easy fún yín láti gba ibi kẹ́ pa ibi mọ́ kẹ́ máa wòran níbi kẹ́ ṣàlàyé ibi ojú òtì yín ojú ògbà yín tì. Àwọn tí mo dárúkọ wọn as type ni mi ò ní ìran kan bá yín sọ as individuals torí ẹ̀bù wà tó ń tẹ̀ fi lè pè yín lórí tán bá máa bá yín sọ ètò ń jò tọrọ ẹ wò ó náà ẹ wò lútẹ tí ń claim pẹ́ ń pariwo nítorí orúkọ Ọlọ́run ẹ wò ó ẹ̀yin fúnra yín ẹ wò ó náà ẹ yẹlú ìwò sójú òtì yín ni ẹ gbó fúnra yín náà kẹ́ wá ṣàlàyé bó ìjẹ́ pé ojú òtì ẹ̀ gbà yín tì. Àwọn ọba àti ẹ̀gbọ́n wọn kò ti sọ gbóyin di civil servant local government chairman lọ̀gá ọba ńlọ̀gá emir méjì náà kó jọ ní Kánò sí pàpà so but ẹ ti ẹ̀ pọ́nra ẹ rọra yín láṣọ yìí náà ṣé bí ìlú yìí ṣe ń lọ yìí bólẹ́ fẹ́ sá lọ́ngà àti ìlú bá dìdàkudà tán wàá gun Bentley òun Rolls Royce nínú gbogbo crazy traffic nínú gbogbo wàhálà kò tó oríṣiríṣi torí nǹkan máa jẹ ojú dẹ̀ ń bàjẹ́ lọ ẹ̀ rí nǹkan kan sọ ṣe rí mo rò pé ibi tá a bọ́rọ̀ ìdè ẹ jẹ́ ká sọ ètò oúnjẹ òkodoro fúnra wa torí àwọn bàbá wa náà ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ṣùgbọ́n àbọ̀ ọ̀rọ̀ náà lásán wá ń sọ fún ètò bá ń pè rẹ̀ lọ́mọlúwàbí gbogbo ọmọ Yorùbá gidi dẹ̀ lọ́mọlúwàbí mo fẹ́ kẹ́ ẹ ti yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi gidi jẹ́ ṣàlàyé ọ̀kan. Èmi ò ní wípé kí àwọn ènìyàn kan jáde kí wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní máa fàjọgbọ̀n wọ́n máa dáná sunlé kò dẹ̀ ṣẹlẹ̀ rí níjọ́ tí èmi ti kan ti bí èmi sí ilẹ̀ Nàìjíríà yìí wípé àwọn tí ó jáde pé àwọn protest wọn lọ ń sunlé wọn ń sun mọ́tò ìjọba ló máa ń rán wọn jáde tán lọ ń sunlé wọn ń sun mọ́tò tá a bá rí Ọlọ́run ṣe ayé social media aláwà eléyìí tí Sanwó-Olú ṣe láláwúsá nígbà ensars tán fi bọ́ọ̀sì ìjọba tí wọ́n fi kọ́ àwọn tọ́ọ̀gì wá sáláwúsá is on video ó wà everywhere lórí internet wọ́n identify inú àwọn ẹni tá à ń wí ọlọ́pàá wẹ́ẹ́fà súnmọ́ wọn bóyá ọlọ́pàá àti ẹ̀dùn fún wọn ní escort ni because àtijọba àtọlọ́pàá àti tọ́ọ̀gì wọ́n ti dẹ́yọ kan so èmi ò ní pé káwọn èèyàn jáde kán lọ fàjọ̀gbọ̀n kán bàlújẹ́ kán dàlúrú àwọn èèyàn wa ò dẹ̀ ní irú intention bẹ́ẹ̀ ṣùgbọ́n bí tí ìlú bàjẹ́ dé yìí tó wó epo tó ti ń tún gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí 1000 tí salary minimum wage tí ò kọjá 70 ẹni tó bá dẹ̀ ní employees tí ìṣèjọba àti san 70,000 yẹn pẹ̀lú gbogbo wàhálà tíjọba ti kó sọ́nà fún yàn gan ó ti dìṣòro. Ṣé ẹni tó bá ń wo ìlú tó rí bẹ́ẹ̀ ṣé wọn lẹ́tọ̀ọ́ àti fẹ̀hónú wọn hàn ni? Ẹni tó bá ń wò ó tó rí wípé fún ọjọ́ ọ̀la fáwọn ọmọ gan wọn ti bàjẹ́ wọn ti tà á wọ́n ń yá owó ọmọ wọn ń yáwó nú kólú ẹ̀ wọ́n dẹ̀ ń ná jẹ lórí ìranù lórí ìṣekúṣe kì í ṣe pé wọ́n ń yá owó láti ṣe nǹkan gidi ṣé kò tó kéèyàn fẹ́ òun hàn téèyàn bá ń wòrú ẹ̀ ẹ wòye tá à ń ra oúnjẹ lénìí ẹ wòye tó jẹ́ bí ọdún kan sẹ́yìn ṣé kò tó kéèyàn fi ẹ̀hónú hàn ni? ṣé ọ̀rọ̀ bí ìlú ṣe kan gógó tó kan gógó láti rìn láti ìletò kan sí ìletò míì tó di ìṣòro ṣé kò tó kéèyàn fi ẹ̀hónú ẹ̀ hàn ni? eléyìí ò kì í ṣọ̀rọ̀ ọmọ Ìgbò ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ni gbogbo wa ló kàn èmi ló kàn làwọn sọ lọ́jọ́ kìíní àná àwọn ló kàn láti fìyà jẹ àwọn aráàlú ni wọ́n kún sọ fún wa ẹ̀yin lẹ gbọ́ n tó kan gbogbo wa ń sìn ìyà ni Ọlọ́run má fi jẹ́ kí ìyà kó kan gbogbo wa
bá a dẹ̀ ṣe máa kó olóko ẹrú tí wọ́n mú wa lọ la gbọ́dọ̀ máa rò. Kì í sọ̀rọ̀ ọmọ Ìgbò, kì í ṣe ọmọ Ìgbò rárá. Ṣé ọmọ Ìgbò ń lọ sọ́jà mi yàtọ̀ sí tẹ̀yìn lọ ni? Àbí wọ́n ṣe títì mi yàtọ̀ fọmọ Ìgbò? Àbọ̀mọ Ìgbò ló gbé jígà tó ń já tó ń fọ́ gbogbo títì wa lẹ́kọ̀ọ́? Ọmọ Ìgbò, ṣọmọ Ìgbò ló mú wa lẹ́rú? Ṣé ọmọ Ìgbò ló mú wa lẹ́rú? Tẹ́ bá fẹ́ gbàṣírí ọmọ olè, ẹ dúró kẹ́ gbọ́n gbà tí wọ́n bá ń jà. Ṣọmọ Ìgbò ló san $100 million, ló gba $100 million tó sọ gbogbo àwọn ará free trade zone aláìnílẹ̀ mọ́, gbogbo yeguda. Ṣọmọ Ìgbò ni? Ọmọ Ìgbò ni? Ẹ má jẹ́ kí wọ́n fi búrẹ́dì gígan gbọ́n yín lómi ọbẹ̀ lọ. Ẹ má jẹ́ kí wọ́n kọ́ta yín kó máa nawọ́ ọ̀tá yín sí yín. Ọ̀tá yín ló nawọ́ ọ̀tá yín sí yín, ọ̀rẹ́ yín náà dẹ̀ náà ká sí pọ̀tá yín ni. Bọ́mọ Ìgbò tí ò dá ṣe wà ní Yorùbá tí ò dá náà wà. Èèyàn lèèyàn mọ̀ jẹ́ títí láíláí. Ẹ má jẹ́ kí èèyàn bá yín yan ọ̀tá tí ìṣọ̀tá yín. Ìtò wà nílẹ̀ yìí kò sí nǹkan tí mo fẹ́ fúnra mi, tí mi ò fẹ́ fọ́mọ Ìgbò, tí mi ò fẹ́ fọ́mọ Haúsá, tí mi ò fẹ́ fọ́mọ Fúlàní, tí mi ò fẹ́ fọ́mọ Ìjọ. Kò sí nǹkan tí mo fẹ́ fúnra mi tí mi ò fẹ́ fọ́mọ nìkejì mi. Ọlọ́run má jẹ́ kí ibi kó bá wa. Èyí tó ń jó tó ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ dìmú kẹ́ jẹ́ kó yé yín láàárọ̀ yìí, kẹ́ ẹ sì gbọ́dọ̀ gbàgbé òní wípé tá a bá fira wa ṣe kan, a lè jáde nínú oko ẹrú táwọn ará bíi mú wa wọ̀. Àwọn alálẹ̀ wọn á bí yín. Orí àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń mú lẹ́rú, tẹ́ ń fà lóko ẹrú nítorí ìjẹkújẹ, nítorí èèyàn kan, á bí yín. Ẹ wo ògbóró dáadáa, ẹ rí bí ìlú ṣe kan gógó. Ẹ̀yin tẹ́ máa jáde láti fẹ̀hónú yín hàn, mo bẹ̀ yín. Ẹ rántí pé ìjọba tẹ́ ń dé pẹ̀lú apààyàn ni wọ́n, tẹ́ ẹ bá mọ̀. Ẹ rántí tí Buratai ṣe ní Kaduna, 450 share náà pa, 430 share náà pa, according to their own panel report. Ẹ rántí nǹkan ṣe Lẹ́kì. Ní tó worst jù ń pa ọ̀rọ̀ Lẹ́kì ni pé wọ́n tó wá mú ikú àwọn ọmọ ọlọ́mọ náà fi ń justify why táwọn èèyàn ṣe gbọ́dọ̀ jáde protest lọ́tẹ̀ yìí. Lẹ́yìn tẹ́ pa àwọn èèyàn, tẹ́ deny ikú wọn, lẹ́yìn tí panel yín confirm pé ẹ massacre wọn, ẹ tún wá mú ikú wọn, ẹ tún wá fi ń parọ́, ẹ tún wá ń lò ó láti ṣàlàyé ìdí táwọn èèyàn ṣe gbọ́dọ̀ jáde láti wá protest. Ẹ̀jẹ̀ gbogbo wọn á bí yín láti ìran dé ìran ló máa béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ mọ̀ ń pa kú wọn. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n èmi ò ní sọ jù báyìí lọ láàárọ̀ yìí, ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, ẹ mú àpò ronú yín, ẹ gbé níbi tẹ́ sunkọ́ sí. Oko ẹrú náà mú wa lọ. Eléyìí ò kì í ṣe pé èèyàn dọ́ta ẹ̀yọ̀ kankan. Tinubu ti wọlé, èmi ò sí nínú ẹni tó ní pé kó jáde. Ṣùgbọ́n ètò ìdìbò wa, ètò ìṣèdájọ́ wa, bá a ṣe ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà, owó epo tó wọ́n gógó, bí security ò ṣe dáa, gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ọmọ tó láwọn fẹ́ fi ẹ̀hónú wọn hàn, ó wà nínú tó ń béèrè fún. Èyí tèmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo align ara mi sí, tí mi ò dẹ̀ ní any apology for anybody, bá a ṣe ń ṣe ètò ìdìbò wa tó fi máa jẹ́ pé ìbò wa á kúnjú wọn, á wúlò, a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí. Ilé ẹjọ́ wa tó ti dìdàkudà, tí Temple of Justice tó di ilé aṣẹ́wó, a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí. Ṣùgbọ́n kí eléyìí kì í ṣe ọ̀rọ̀ ọmọ Ìgbò, ọ̀rọ̀ ara wa ni. Bọ́mọ ìyá méjì bá wọlé tí wọ́n bára wọn sọ̀rọ̀, tí wọ́n jáde tí wọ́n rẹ́rìn irọ́ náà pa fúnra wọn bẹ̀. Ẹ̀yin ìyá lọ́jà wa, ẹ̀yin bàbá lọ́jà, ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ọmọdé, àgbà, ẹ bára yín sọ̀rọ̀. Interest Tinubu ò kì í ṣe interest Yorùbá. Interest Tinubu ni interest Tinubu. Ẹ ń bá rí jẹ́ ń bẹ̀, ajá wọn tiẹ̀, wọ́n dúró tì láti ṣàjẹjẹ. Interest ẹ ò kì í ṣe interest wa. This is not about the Igbo. Kì í ṣọ̀rọ̀ ọmọ Igbo. Ọ̀rọ̀ ara wa ni, ìjàgbara ara wa ni. Ire o, ọlọ́run ajẹ́kọ̀ọ́sẹ̀ kò san wa o. Àsanwásowó, àsanwásọmọ, àlàáfíà bàbá ọ̀rọ̀ o. Ire, kó dàbọ̀.